a ti wà ní Tápà la wà báyìí láti wá bá kábíyèsí ti ìlú Tápà bàbá wa Chief Sunday Igboho Adéyẹmọ ti wà ní bíbá. Bàbá wa Chief Sunday Igboho Adéyẹmọ wọ́n ti wà ní ìlú tí wọ́n pè ní Tápà ní under Ọ̀yọ́ state ibẹ̀ la wà báyìí láti wá bá kábíyèsí ìlú Tápà àti láti fi òpin sí ohun tí Fúlàní àti Haúsá ṣe fún wa. A máa fún ní sàdá. Ìlú Tápà ni bàbá wa Chief Sunday Igboho wá sí láti wá bá kábíyèsí Tápà sọ̀rọ̀. Ẹ jẹ́ bọ́sẹ̀ no. Koiki Media. Ìlú Tápà, ìlú Tápà, òun ni a wà báyìí. Níbo ọ̀rọ̀ ta ni ọ̀rọ̀ kábíyèsí Tápà Elépe ọ̀rọ̀ kábíyèsí Elépe báyìí ni a wà ní ìlú Tápà. Bàbá wa Chief Sunday Igboho Adéyẹmọ ó ti wọ ààfin bàbá wa kábíyèsí kí adé kó pẹ́ lórí ní ìlú Tápà ibẹ̀ ni wọ́n wà báyìí. Kábíyèsí ta ní pípẹ́ lórí. Ààfin kábíyèsí ti ìlú Tápà ibẹ̀ ni a wà báyìí tí bàbá wa Chief Sunday Igboho. Ọ̀dọ̀ kábíyèsí ìlú Tápà ibẹ̀ ni bàbá wa Chief Sunday Igboho Adéyẹmọ wá fún ti ohun rògbòdìyàn tí ó ń ṣẹlẹ̀ ní ìlú Káàárọ̀-Oòjíire pàápàá jùlọ fún ti àwọn Fúlàní àti àwọn bòròró ibẹ̀ ni bàbá wa wà gẹ́gẹ́ bí ó jẹ́ pé à ń lọ káàkiri pé a ò fẹ́ Fúlàní àti Haúsá mọ́ ní ilẹ̀ Yorùbá.
ọ̀pọ̀lọpọ̀ lè máa gbọ́ orúkọ ìyá mi Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àgbà wáyánù ọ̀pọ̀lọpọ̀ yẹn ni wọ́n lé mi ṣùgbọ́n à ń fẹ́ èèyàn tí a fi àwọn tó wà lé tó wá fi hàn àìbàbá ká lè mọ̀ pé ọ̀rọ̀ ta fẹ́ sọ ṣé ó ní kìíní àbí ò ní kìíní kábíyèsí ló kọ́ra wá bá àwọn àbáwọn àti àwọn ẹgbẹ́ wa wáyé. ó yẹ kí ẹ̀yin èèyàn wa nílé ti mọ̀ ẹ́ pé nǹkan tí bàbá ń ṣe ọ̀rọ̀ Oòduà Nation náà ni tí a ṣe máa bẹ̀rẹ̀ náà ni láti lè gba ilẹ̀ wa kúrò lọ́wọ́ àwọn bòròró so question tẹ́ ń béèrè bàbá ń rí gbogbo ẹ̀ kò sí nǹkan míì náà tí bàbá ń jà fún ju nǹkan tá à ń ṣe lọ. akérògbò ikú àbò sí ìlú Tápà ní àkókò tí a wà ní ibẹ̀ yìí èmi tí mo ń sọ̀rọ̀ ní alága gbogbo ọlọ́mọ̀wé ti ìlú Tápà a gbé láti babaláwi ṣe àfihàn wọn kẹ́yìn a gbé láti ọ̀dọ̀ Jagun ti ìlú Ìkọ̀gbà ẹ̀sìn kẹfọ́lá yẹn wọn Jagun ti ìlú Ìkọ̀gbà bàdà ti ìlú Tápà Ọ̀dọ̀fin ti ìlú Ìmọ̀fin ẹ̀kẹrin ti ìlú Tápà igbákejì alága ọmọ ìlú Tápà ló gbégi lọ́wọ́ yẹn ìyálóde ti ìlú Tápà ìyálójà ti ìlú Tápà máyẹ̀ ti ìlú Ìmọ̀fin àgbòrò ti ìlú Ìmọ̀fin ìyálájé ti ìlú Tápà fẹsà abọ́sù àgbédèyí aṣojú gbogbo ọmọ ìlú alágbà ti ìlú Tápà alágbà kejì ti ìlú Tápà Ọ̀dọ̀fin ti ìlú Ìkí Ìkọ́làbà ti ìlú Ìkí Mágàjí ti ìlú Ìmọ̀fin Jagun gbogbo ti ìlú Tápà bí máyẹ̀ ti Sọbalójú ti ìlú Tápà ààrẹ ìlú Bàtà ti ìlú Tápà ọ̀kẹ́ nínú àwọn ọmọ ọba tó wà lórí oyè yìí aṣojú gbogbo ọ̀dọ́ lọ́wọ́lọ́wọ́ yìí nílùú Tápà òun ni Nurudeen Alabi eke Kanu tó gẹ́gẹ́ bí a ṣe lọ àdíhùn ẹni ló ń kó ìlú Tápà ní lọ́wọ́ ní ọba Sunday Oyèkẹ́mi Abíọ́yè wá títí lóye ayé tó ti lóye wá ìlú òní ìbàjẹ́. ẹ ṣe bàbá ẹ̀yin ìlú lóye ní Tápà ìlú Tápà ò ní bàjẹ́ o adé òde wa ò ní bàjẹ́ o. Koiki Media Ìṣọ̀kan Yorùbá TV. Gẹ́gẹ́ bí pé ilé ń dá ọ̀rọ̀ lòdìyàn wọ́n jíyàn gbé lónìí wọ́n jíyàn gbé ọ̀la àwọn kìdínápà ọkọ̀ wọlé. Ìlú Tápà ni a wà yìí bàbá wa Chief Sunday Igboho Adéyẹmọ wọ́n wá físítì ọba ìlú Tápà fún àwọn rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ tó ń kidnap àwọn ènìyàn. ẹ̀yin ọmọ Yorùbá kò sí eré mọ́ ẹ jẹ́ ká dìde ká ṣe wa lọ́kàn. ló wá jẹ́ pé àgbà àwọn àlejò ọ̀rọ̀ ló wá di wàhálà lásìkò ẹ̀rù báyìí
ìta gbangba làwọn máa sùn. Ewúlò wọn lé àwọn mẹ́rin sórí ẹni láago méje kò ní ìdílé wọlé. Èyí ò tó bẹ́ẹ̀ ń sin ọkọ̀ kọjá aago mẹ́rin lóko. Àwọn á rò pé wọ́n ń wí lọ́tún, wọ́n ń wí lósì. Ẹ wo ti lọ̀gbọ̀n. Tí ọ̀gbọ̀n ti ẹ̀ níye. Ilé tó wá bẹ̀rẹ̀ ní ọjọ́ mẹ́ta wá ní agbára jù ìta. Tí wọ́n bá ti lè mú yàn, tí wọ́n bá rí pé nìyẹn lè ṣagídí díẹ̀ báyìí, wípé ẹni sùúrù kí wọ́n pa ni. Wọ́n pa Dr. Abóòdé, ìwé dọ́kítọ̀ tó lòmí 3 years ní Germany. Ó fún wa débì. Wọ́n wò pé ó pọ̀ lókè ó mọ̀ sálẹ̀ bí ọ̀rọ̀ yẹn bàbá. Àwọn làádẹ́dẹ́. Wọ́n ní owó lásìkò yìí sí ẹnìkan ò rí àwọn dẹ̀dẹ̀ mọ́ o. Àtọ́jú àti ẹsẹ̀ àti gbogbo ara báyìí ìlà mútu. Bí ti ọ̀gọ́ yé ń ta mẹ́ra, wípé ibi tó ń babọ̀ yìí nígbà. Bẹ́ẹ̀ ni ti tábà ń ta ọmọ mẹ́ta mi lára. Gbogbo olùtẹ́ bá rìn ọ̀gá ẹni tèmi náà ọmọ ẹni ti bí náà mọ ẹni sọmọ màràpá ẹni sọmọ ọgbọ̀nìkan ọmọ màràpá náà ti ní. Koiki Media pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ìṣọ̀kan ọmọ Yorùbá ti. Wọ́n á gbé àwọn èèyàn tó ń gbé àwọn èèyàn tí ọlọ́pàá ṣe ní lábẹ́ àwọn ọ̀gá. Àwọn ni ó dáa. Tó máa ní òjá lẹ́kọ̀ọ́ àwọn nígbà nígbà àpájẹ́ náà torí làwọn pọ̀ mí àlọ́ sáré àti àṣàwọ̀. Ìwà ọjọ́ kan lọ́wọ́ pé ìgbà mọ́tò ẹ̀gbẹ́ wọ́n ní àwọn ọ̀kan wà níka tó ń ṣe fúnra yín nì. Àwọn olùkọ́ máa ń dọ́ka wà wá. Àwọn máa ń bèrè pé báwọn jábélé wà mẹ́rin. Ṣé agbára wọn ká ní? Agbára wa ọ̀ka ọ̀wẹ́ wá gbà wá. Àtúkò ní àfihàn síbẹ̀. Àyàdà sáánì ìṣeré jùlọ. Ìgbàlá débẹ̀. Níbi láti àdírẹ́sì ẹ̀. Láti àwọn sọ̀rọ̀ pé báwọn ló yẹ tó fẹ́ lórí báyìí. Ẹ̀yin náà lo mọ́tò lálálálá, àwọn ọmọ náà lo lálálálá. Wọ́n ti wá gbẹ́ nìkan ló ti yíwò. Ẹ̀yẹ tí wà rí ilẹ̀ wa iná tànà. Wọ́n á sì tẹ̀lé bá a ṣe sọ̀rọ̀ àwọn òwò Fúlàní. Káwọn á tẹ̀sọ́ bá àwọn ẹ̀yọ́ nígbà ìlásán. Àdá ìbọn làwọn ara àpáta pàlọ́ wọn bẹ̀ẹ́ sí ní ìsìta lébẹ̀. Àké ọmọ àjà náà kẹsẹ̀ wọ́n ti di òmúra. Wọ́n á sọ fún wọn fún wọn lọ bá wọn pé lókùn tó lè mú àmà wú. Àwọn kíni alẹ̀ lè yìí. Ṣé ní ṣìgìrì ní? Ara wọn rọ̀. Ṣùgbọ́n ẹ̀rú tó gbà wá lóhùn wá bá wọn lẹ́jọ́. Ó lọ wá fún wọn déètì wọn fẹ́ tó wọ́n rọ̀ kúrò ilẹ̀ wa nìyí. Next week kó kúrò nílẹ̀ Yorùbá. ọ̀sẹ̀ kan kó kúrò nílẹ̀ Yorùbá. Wọ́n lè máa lọ pààyàn, tàbátì lálejò, àwọn èdè máa mọ̀ láàrin wá pàtàkì wọ́n ti lé wọ́n sí wọ́n jẹ́ bí àtàmàlẹ̀ tó jẹ wá lórí ọ̀rọ̀ àwọn náà jẹun àjẹun wọ́n jẹ́ oúnjẹ wá, wọ́n lọ dáwà wọ́n jẹ́ oúnjẹ wá. Pé táwọn bá padà wá lẹ́yìn ọ̀sẹ̀ kan yẹn, àwọn ajagun ìpìlọ̀ ilé ní ọ̀sẹ̀ yìí bàbá wa ẹ lè máa gba ìpìlọ̀ látọ̀lá lọ. Wọ́n ní sí ibi ní ẹwà, kí wọ́n lẹ́nìkan ní ẹwà lórí ẹ̀ tó ìpìlọ̀ tá a ṣe fún ọ̀nìyàn àlọ́bà wọn jà. Adékúnlé ní Adéyàfẹ́ sí ẹ̀gàn, bàbá bá wọn sọ̀rọ̀, ṣùgbọ́n bọ́yẹ bá wọn sọ̀rọ̀ àti irú ọ̀rọ̀ tí wọ́n bá wọn sọ. Síbẹ̀ yẹn. Bọ́yẹ bá wọn sọ̀rọ̀ àti irú ọ̀rọ̀ tí wọ́n bá wọn sọ. Wọ́n á sọ ní àfihàn ilé ìpéwí náà. Wọ́n sì fa báyé gbọ́ èsì lọ́hùn-ún, ọ̀gbọ́n tó jẹ́ ọmọ bẹ́ẹ̀ náà wà bẹ́ẹ̀.
àgbọ̀ ìṣẹ̀lẹ̀ òsì náà orí ìdókòó yìí. Ipò àwọn ọmọ ilẹ̀ wa. Koiki Media. Gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ Ọlọ́run ní jọ́ bàjẹ́ Ọlọ́run ní jẹ́ kí àwọn àlejò kan gbàgbé wọn lọ́wọ́ àṣà láti máa bá ẹgbẹ́ lóhùn ọ̀sẹ̀ kan ní alága àgbàdélé ó ti máa bá mi bàdàn bá mi sọ̀rọ̀ náà ó ní mílíọ̀nù gbogbo tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ èmi rò pé nígbà tí gbogbo yín wà bẹ́ẹ̀ ọ̀yẹ́ kí Fúlàní wá lágbára tó bẹ́ẹ̀ láti gbé yín bá àwọn ẹ̀rọ wa àwọn lọ́nà tí ọ̀pọ̀ Yorùbá lè ní ìbàbá lè sọ pé ikú ilé ọ̀wá padà. Koiki Media, ìṣọ̀kan ọmọ Yorùbá TV. Àwọn gbọ́dọ̀ àgbẹ̀ ń bẹ pẹ̀lú àwọn Fúlàní ìrìnàjò ṣiṣẹ́ yìí. Àwọn gbé ọ̀dọ̀ kábíyèsí wa ní ìkẹ̀kẹ̀. Wọ́n béèrè pẹ́sẹ̀ lọ́wọ́ yìí pé tí ẹ̀yin bàbá wa lẹ́yìn bá máa gba àbọ̀dé pẹ̀lú Fúlàní tí Fúlàní àti bòròró ọmọ fún lówó oṣù lẹ́yìn máa gbẹ̀gúnjẹ lọ́wọ́ Fúlàní àti bòròró ẹsẹ̀ lè fààyè gba bòròró lórí ilẹ̀ wa kí bòròró máa lu ọkọ̀ tó wù ú kí wọ́n á sọ̀rọ̀ àwọn ọdún nílé wọ́n wá pé Fúlàní Yorùbá èyí tẹ́ jẹ́ bùrọ̀dà àwọn bùrọ̀dà tó kàwé táwa lè mọ fi yẹn gẹ́ǹtà pé ẹ̀gbọ́n wa lélẹ̀ dókítà ni àwọn ní Fúlàní wá ń gbé lọ́n pa wọn ò pa Fúlàní ara wọn. Bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀. Mo rò pé orí ilẹ̀ bàbá yín lè wà lẹ́jọba lé lórí. Ẹ̀dẹ̀ láṣẹ lé lórí. Tí ó bá yẹ pé gbogbo nǹkan ti bàjẹ́, tálága kásùn sọ fálága kó wá rí tí ó fún ọba àdúgbò wá rí wù lọ́fíìsì. Sáà pé nǹkan ti dorí kodò. Tó bá fẹ́ dìbò ó sì tí gómìnà bá fẹ́ dìbò yóò wá forí balẹ̀ mí. Nígbà bá forí balẹ̀ tán, tó bá wọlé tán yóò ní alága ní kẹmọ lọ rí lọ́fíìsì. Sẹ́mọ̀ páyé ti bàjẹ́ torí pé àwọn bàbá wa ni wọ́n tà wá lọ́pọ̀. Àwọn bàbá kan náà tà wá lọ́pọ̀. Àwọn ọba wa kan lọ forí balẹ̀ fáwúsá l'Àbújá. Tí wọ́n bá ti jọba tẹ́bà ìwọ̀n lọ Àbújá nìyẹn. Wọ́n dé Kano, wọ́n dé Sokoto, wọ́n dé Kaduna, wọ́n lọ forí balẹ̀ mẹ́. Wọ́n ta adé orí ara wọn fún Haúsá Fúlàní. Tí ó dẹ̀ kó rí bẹ́ẹ̀. So ọ̀yà kẹ̀mẹ́ ilé wa ti àwọn abílẹ̀ lè kálẹ̀ sí. Wọ́n bá gbọ́ gbogbo ọ̀rọ̀ yẹn. Tí mo gbọ́ gbogbo àwọn tó ti pa, àwọn tó ti jí gbé nínú tápà ìgbẹ́jà. Ìwọ́n ọ̀rà ọmọ bíbí.